A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS ti ṣí ìwé ẹ̀sùn tuntun lórí ìwádìí AGF àti mínísítà àná fún ìjọba àpapọ̀ Abubakar Malami lẹ́yìn ìròyìn wípé wọ́n ṣe àwárí ohun ìjà olóró ní ilé rẹ̀ ní Birnin Kebbi, ìpínlẹ̀ Kebbi. Iléeṣẹ́ ìròyìn The Nation kọ́kọ́ jábọ̀ ìròyìn bí wọ́n ti ṣe àpẹẹrẹ àwọn agbófinró tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àlàyé wọn, àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlòkùmọ̀kùmọ̀ EFCC ni ó ṣe àwárí nǹkan wọ̀nyí níbi wọ́n ti lọ tú ilé Malami gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìwádìí tí wọ́n ṣe lọ́wọ́. Ṣùgbọ́n nítorí ìwádìí lórí ohun ìjà olóró kò sí lára iṣẹ́ àjọ EFCC ni wọ́n fi yọ̀ǹda rẹ̀ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS láti tẹ̀síwájú nínú ìwádìí. Ó wá kù sí ọwọ́ Malami láti ṣàlàyé ibi ó ti kó àwọn ohun ìjà tí wọ́n bá ní ilé rẹ̀. Orísun ìròyìn kan láti ọ̀dọ̀ àjọ EFCC ní Malami kò tíì parí gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ fún kí ó tó lè gba ìyọ̀ǹda kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kùjé. Orísun yìí fi kún wípé ìwádìí lórí ẹ̀sùn Malami ti bẹ̀rẹ̀ láti ọdún díẹ̀ sẹ́yìn kí ó tó dé ọwọ́ alága tó ń ṣèjọba lọ́wọ́ ní EFCC. Malami kò tíì fèsì ní gbangba lórí ẹ̀sùn ohun ìjà olóró tí wọ́n bá ní ilé rẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde ìbẹ̀rẹ̀ òwò fífọ́ góòlù High Purity Gold Refining Plant ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú mẹ́ta mìíràn káàkiri orílẹ̀-èdè tí wọ́n sì ń kọ́ lọ́wọ́ àti ilé-iṣẹ́ tí wọ́n ti ń fọ lithium oní ẹgbẹ̀ta mílíọ̀nù dọ́là $600 million ní ìpínlẹ̀ Nasarawa tí ó ti gbáradì àti ṣíṣọ lójú. Mínísítà fún ìdàgbàsókè ohun àmúṣọrọ̀ Délé Aláké ni ó ṣe àfihàn yìí lánàá bí ó ti ní iṣẹ́ àkànṣe yìí ṣe àpẹẹrẹ àbájáde ìgbìyànjú ìjọba lórí ìdàgbàsókè òfin ohun àmúṣọrọ̀ tí ó fi Nàìjíríà sí ipò adarí lágbàáyé. Aláké sọ èyí níbi ìpàdé pẹ̀lú mínísítà fún ìsún ọrọ̀ ajé láti ilẹ̀ Saudi Arabia Ọ̀gbẹ́ni Ibrahim Al-Quraif tí ó wáyé síwájú ìpàdé Future Minerals Forum ní Riyadh, Saudi Arabia. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà lórí ìròyìn Ṣẹ́gun Tọ́mọrí ni wọ́n ti ní ìpàdé yìí wáyé láti mú ìbáṣepọ̀ wálẹ̀ jìn lórí ìdàgbàsókè ohun àmúṣọrọ̀ kí wọ́n sì mú ìjíròrò wọn àtijọ́ di ìmúṣẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Aláké, ìdásílẹ̀ ilé-iṣẹ́ tí wọ́n ti ń fọ góòlù àti lithium jẹ́ ara àfojúsùn ìjọba àti dẹ́kun kíkó ohun èlò raw materials wọlé láti òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni àwọn ẹlẹ́rìí méjì mìíràn tún ṣàlàyé ìrírí ìṣẹ̀lẹ̀ ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 níbi tí àwọn agbébọn ti ṣe ìkọlù sí ìjọ àgùdà St. Francis Xavier ní Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo. Bí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ṣe gba ẹlẹ́rìí sí i láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Àjọ DSS ló ń ṣẹjọ́ pẹ̀lú afurasí 5 tí orúkọ wọn ń jẹ́ Idris Omeiza ẹni ọdún 25, 25, Alkazeem Idris 20, Jamiu Abdulmalik 26, Abdulhalim Idris 25 àti Momo Otuo Abubakar 47 lórí àtúpalẹ̀ ẹ̀sùn oníkókó 9 tí ó dá lórí ìwà dàlúrú. Gbogbo wọn ni wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Ìkọlù oṣù kẹfà ọdún 2022 wáyé bí ìsìn ọjọ́ ìsinmi ṣe ń lọ lọ́wọ́ tí àwọn agbébọn ya wọ inú ìjọ tí ilẹ̀kùn àbáwọlé pa kí wọ́n tó ṣínà ìbọn bolẹ̀ sáàrin èrò ìjọ. Bákan náà ni wọ́n yin àdó olóró. Kò dín ní ènìyàn 41 41 tí ó di olóògbé tí 100 lé fi ara pa. Ìṣẹ̀lẹ̀ yìí dá egbò ńlá sílẹ̀ láàrin ìlú. Níbi ìgbẹ́jọ́ àná ni ẹlẹ́rìí ọkùnrin tí wọ́n ṣàpèjúwe rẹ̀ ní SSB ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìkọlù yìí ṣe wáyé. Lábẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò cross-examination agbẹjọ́rò àjọ DSS àgbà-amòfin Adédayọ̀ Adédìpẹ̀ ni ẹlẹ́rìí ti ní àwọn agbébọn fi agídí wọ inú ìjọ nípasẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé kejì lẹ́yìn tí àwọn olùjọ́sìn gbìyànjú àti ti ilẹ̀kùn ńlá. Níṣẹ́jú àáyá ni ọ̀gbẹ́ni kan tí ó gbé ìbọn sókè
wo inú ìjọ bí ó ti ké sí ẹni wà lẹ́yìn rẹ̀. Ẹlẹ́rìí yìí dá Alkazeem Idris mọ̀ gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kejì lẹ́yìn tí ó yọ ìbòjú face mask tí ó súnmọ́ ọn. Bákan náà ni ẹlẹ́rìí SSB dá Abdulhakeem Idris mọ̀ gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kẹrin. Ó ní òun ni ó gbé báàgì nígbà tí àwọn tí ó ṣe ìkọlù yìí ń gbáradì àti lọ. Ó ṣe àpèjúwe bí àdó olóró ṣe ń dún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n tún dojú ìbọn kọ èrò ìjọ. Ó ní pẹ̀lú ìbẹ̀rùbojo ni òun fi dojú bolẹ̀. Lẹ́yìn tí wọ́n lọ tán ni òun rí òkú méjì ní ìta ilé ìjọsìn. Ó lé ní 40 èrò ìjọ tí wọ́n ṣekú pa tí ọ̀pọ̀ fi ara pa. Ẹlẹ́rìí kejì tí ó jẹ́ obìnrin tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní SSC sọ fún ilé-ẹjọ́ wípé lótìítọ́ ẹ̀mí òun ò lọ sínú ìkọlù ṣùgbọ́n òun gba àpá ayérayé ní ẹsẹ̀ òsì. Ó ṣe ìrántí bí agbébọn ṣe ju àdó olóró sí ẹ̀gbẹ́ rẹ̀ tó wá ń béèrè wípé ǹjẹ́ ẹ mọ ìdí tí a fi ń ṣe èyí. Bákan náà ni ó ṣe ìrántí bí ó ti rí òkú ọmọ ọdún 2 mọ̀lẹ́bí rẹ̀ nílẹ̀ tí ìyá rẹ̀ kò dámọ̀ mọ́ ní ilé ìwòsàn látàrí ọgbẹ́ àti èérú ìdúgbàmù. SSC ṣe àfihàn ẹsẹ̀ rẹ̀ tí wọ́n ṣiṣẹ́ abẹ lé lórí ní ilé-ẹjọ́. Ó ní òun ti la iṣẹ́ abẹ 4 kọjá síbẹ̀ ìdọ̀tí metal fixtures ṣì wà nínú rẹ̀. Àwọn ẹlẹ́rìí méjèèjì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣe àkọọ́lẹ̀ statement sí ọ̀dọ̀ àjọ DSS Àkúrẹ́ ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2024. Agbẹjọ́rò Adédìpẹ̀ ní òun ní lọ́kàn láti pe ẹlẹ́rìí 7 mìíràn níbi ìgbẹ́jọ́ tó ń bọ̀ kí wọ́n lè túbọ̀ tàn mọ́lẹ̀ sí bí àwọn agbébọn yìí ṣe rí bí ṣàṣeyọrí. Adájọ́ Emeka Nwite wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 14 oṣù kìíní ọdún 2026. Ìkọlù ilé ìjọsìn Ọ̀wọ̀ jẹ́ ọ̀kan lára ìkọlù tí ó ní agbára jùlọ tí àwọn adàlúrú ṣe sí ilé ìjọsìn. Ẹ̀sùn yìí ṣe àpẹẹrẹ ìṣòro ààbò tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè pàápàá jùlọ níbi ìpéjọpọ̀ ẹ̀sìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ya n1.8 trillion sọ́tọ̀ láti fi yanjú gbèsè tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe fún ìjọba àpapọ̀ lórí àwọn iṣẹ́ àkànṣe ńlá tí wọ́n ń gbé ṣe. Èyí jẹyọ nínú ìṣúná fún ọdún 2026 tí ó ṣì wà níwájú ilé ìgbìmọ̀ àgbà. Owó yìí ni yóò yanjú gbogbo iṣẹ́ àkànṣe fún ọdún 2024. Bákan náà ni wọ́n ya $100 bílíọ̀nù sọ́tọ̀ fún àwọn agbaṣẹ́ṣe nílẹ̀ yìí indigenous contractors gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti ṣe ìgbélárugẹ ẹ̀ka iṣẹ́ kí wọ́n sì mú kí àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe nílẹ̀ yìí ní ìgboyà nínú ìjọba. Ètò ìṣúná tí wọ́n ṣe àgbékalẹ̀ sí ilé ìgbìmọ̀ ṣe àfihàn wípé ìjọba àpapọ̀ mú ọ̀rọ̀ àwọn agbaṣẹ́ṣe àti iṣẹ́ àkànṣe lọ́kùnkúndùn pẹ̀lú iye owó tí wọ́n ti yà sọ́tọ̀ fún gbèsè, iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àti iṣẹ́ tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Alága ìgbìmọ̀ ààrẹ lórí àtúpalẹ̀ òfin owó-orí Táíwò Oyèdélé ti ṣe àfihàn wípé ọ̀rọ̀ àtúpalẹ̀ òfin owó-orí ti ń mú kí àwọn kan máa dúnkòokò mọ́. Oyèdélé sọ èyí lánàá ní ìlú Àbújá níbi ìpàdé láti sààmì ayẹyẹ 50 ọdún amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí òfin àti àmójútó Hajiya Hadiza Bala Usman. Níbi ó ti ń bá ìpéjọpọ̀ èrò sọ̀rọ̀ ni Oyèdélé ti sọ̀rọ̀ lórí ewu tí ó dìrọ̀ mọ́ àtúpalẹ̀ òfin pàápàá jùlọ àwọn tí wọ́n ń tako agbára. Ó ní àtúpalẹ̀ owó orí tún le jù yẹn lọ. Ènìyàn nílò ọkàn akin. Wọ́n ń dúnkòokò mọ́ òun nítorí òun ń gbìyànjú àti ṣe àtúnṣe orílẹ̀-èdè. Oyèdélé fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro tó ti wálẹ̀ jìn ló ń kojú àtúpalẹ̀ òfin owó orí títí kan àìnígbẹ́kẹ̀lé nínú ìṣèjọba, àìtẹ̀lé òfin owó orí àti àìlóye tó láti ọ̀dọ̀ ará ìlú lórí ìyàtọ̀ tí ó wà láàárín owó orí ní sísan àti iṣẹ́ ìlú ní ṣíṣe. Oyèdélé ṣàlàyé wípé owó orí tó ń wọlé sí àpò ìjọba Nàìjíríà kéré jọjọ sí ti àwọn orílẹ̀-èdè mìíràn. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tún òfin owó orí palẹ̀. Ó wá rọ ọmọ Nàìjíríà tí wọ́n ní ìgbàgbọ́ nínú àtúpalẹ̀ kí wọ́n sọ̀rọ̀ nítorí àìsọ̀rọ̀ a máa mú kí alátakò gbàjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ìjọba ìpínlẹ̀ Niger ti fi ìwé àkíyèsí olóṣù méjì ránṣẹ́ sí ará ìlú tó ń gbé ní agbègbè Kainji Lake kí wọ́n fi agbègbè yìí sílẹ̀ kí Emirates Council lè wá ibòmíràn tẹ̀dó sí fún wọn. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde òní láti ọwọ́ akọ̀wé àgbà fún gómìnà Muhammad Bago. Bọ́lọ́gi Ibrahim Bago pa àṣẹ yìí nígbà tí ó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí Emir Bogu Alhaji Muhammad Aliyu Dantoro Kitoro kẹrin ní ààfin rẹ̀ ní New Bossa. Gómìnà sọ fún ọba wípé àbẹ̀wò rẹ̀ ní láti kí i pẹ̀lú ará ìlú kú àtẹ̀mọ́ra ìkọlù tí ó dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ légbodò. Gómìnà ní ó ṣe pàtàkì kí àwọn wọ̀nyí fi agbègbè sílẹ̀ láti dènà ìjàmbá nítorí ìṣèjọba rẹ̀ ń fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti ṣán igbó yìí mọ́ pátápátá pẹ̀lú èròǹgbà àti lé àwọn ọ̀daràn tí wọ́n fi Kainji Lake ṣe ibi ìpàgọ́ jìnnà. Bago wá rọ ìgbìmọ̀ Emirates kí wọ́n jí gìrì sí ojúṣe fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba ní gbogbo ìpele láti gbógun ti ìṣòro ààbò ní Emirates. Bákan náà ni Mínísítà fún ètò ọ̀gbìn àti ọ̀pọ̀ oúnjẹ Dr. Aliyu Abdullahi náà ní ìjọba nífẹ̀ẹ́ sí kí àlàáfíà jọba jákèjádò orílẹ̀-èdè. Ìdí nìyí tí wọ́n fi ń gbé ìgbésẹ̀ kí wọ́n lè rí igbó yìí gbà padà fún lílò tí yóò ṣe ìlú láǹfààní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórin ẹ̀mí Bùnmi Akínàánú tí ó di ìlúmọ̀ọ́ká pẹ̀lú àwo orin Omijé Ojú Mi ti di olóògbé. Orísun ìròyìn láàrin ẹbí ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lálẹ́ àná bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ìrètí wà wípé láìpẹ́ àfihàn lórí ikú yìí yóò jẹ́ jáde fáráyé. Ìròyìn ikú yìí wáyé lẹ́yìn ọjọ́ pípẹ́ tí àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìbánikẹ́dùn àti àdúrà ránṣẹ́ lórí àìsàn tí ó ṣe ní ẹsẹ̀. Ìparí ọdún 2025 ni fọ́nrán kan ṣe àfihàn olórin ẹ̀mí yìí níbi àdúrà kan ní ilé ìjọsìn GF David Ministries ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú fọ́nrán yìí ni ó ti jókòó na ẹsẹ̀ síta bí àwọn adarí ìjọ ṣe ń gbàdúrà kíkankíkan fún ìwòsàn. Fọ́nrán yìí dá awuyewuye sílẹ̀ tí ó mú àwọn olólùfẹ́ rẹ̀ ní òye bí àìsàn ọ̀hún ṣe pọ̀ tó. Níbi ìsìn yìí ni pásítọ̀ ti ṣe àfihàn wípé Akínàánú la ìṣòro ẹ̀jẹ̀ dídà láti ẹsẹ̀ tí ó mú wọn ṣètò àdúrà, ṣùgbọ́n kò sẹ́ni mọ pàtó ohun tí ó ṣe okùnfà àìsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.